Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn wa. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Ṣé dòdò ń dùn? Tó ń dún? Ṣé gbogbo ẹ̀ ń jọra wọn? Elédùmarè á dilé àti ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa mú. Láì fàkókò ṣòfò, ẹ má jẹ́ kí n gbà wá lákòókò. Nítorí pé wọ́n ní ọjọ́ ń lọ, àròjọ́ múso lókun. Mo ní kí n sáré ṣàlàyé ọ̀rọ̀ kan lórí ohun tí a ti sọ fúnra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti pariwo ni tó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́. Tó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gan nígbà tá à ń sọ, àwọn kan rí bíi pé bóyá a fẹ́ máa fi ba ẹ̀sìn àwọn kan jẹ́ àbí a fẹ́ dájọ́ ẹ̀sìn lẹ̀. Ṣùgbọ́n inú mi dùn nílẹ̀ tó mọ́ lénìí wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà láti wá ń rí báyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nínú ẹ̀sìn náà ti wá ń jáde nísìnyí, náà wá ń sọ gbogbo ohun táwa ti sọ sẹ́yìn tá à ń sọ nígbà yẹn. Tó dàbí pé àwọn èèyàn kankan ò gbọ́, àbí táwọn kan ń sọ fún wa pé a fẹ́ dá wàhálà lẹ̀ àbí irọ́ là ń pa. Inú mi dùn. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti wo àwọn fọ́nrán mi sẹ́yìn, ó ṣeé ṣe kẹ́ ẹ rọ́pọ̀lọpọ̀ ibi tí ó dàbí pé mo ti ń sọ̀rọ̀, mo ń bínú. Bá dẹ̀ dàbí pé ọ̀rọ̀ tí mò ń sọ, mò ń bá bàbá Akéúgbà Gold pé mò ń bá wọn wí nípa pípè wọ́n ṣàkíyèsí àwọn nǹkan kan tó ń ṣe àbí tí wọ́n ń sọ, àti pé nípa mímáa sọ fún wọn pé ẹ dúró sójú kan, ẹ jẹ́ káwọn èèyàn rí yín pé ojú kan tẹ́ ẹ dúró sí nìyẹn. Ẹ má jẹ́ káwọn èèyàn máa lọ mú ẹ̀rí àbí nǹkan kan jáde wá lẹ́yìn tẹ́ bá ti sọ pé ẹ sojú ṣáájú pé bẹ́ẹ̀ ṣe rí rèé. Ẹ má jẹ́ àwọn èèyàn máa rí nǹkan kan mú wá tí wọ́n á fi ní ẹ kàn wá sojú ayé ni, ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lẹ́yìn. Òun ló fà á ńgbà yẹn tí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń sọ pé a à rí yín nírí ẹni tí a lè ní ká fi gbogbo ara dúró lórí gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ. Nítorí àwọn nǹkan míì tẹ́ bá sọ̀rọ̀ tán tínú wa bá dùn tá a bá rò pé èèyàn ló ń sọ̀rọ̀ tó ń sòótọ́ yìí. Àwọn nǹkan míì tá a tún máa rí àbí tá a máa gbọ́ lẹ́yìn ìgbà náà á tún tako nǹkan tá a ti léròńgbà pé ohun tẹ́ ẹ dúró fún nìyẹn. Bémi dẹ̀ ṣe máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa pé ní ọ̀dọ̀ tèmi, mi ò nífẹ̀ẹ́ sí ojúsàájú. Bí nǹkan bá ṣe rí, bí n bá ṣe rí nǹkan ni mo ṣe fẹ́ sọ. Kò sì séèyàn kankan tó ń sọ fún mi bí màá ṣe ṣe ohun tí mò ń ṣe, àfi látinú wá bí mo ṣe gbà pé Elédùmarè ṣe fẹ́ kí n máa ṣe ni mo ṣe ń gbìyànjú láti ṣe. Tí n bá wá lè rí yín nígbà tẹ́ ẹ̀ ń ṣe àwọn nǹkan tí ò dáa àbí tí mo rò pé ẹ̀ ń ṣe nǹkan tí ò dáa tí mò ń sọ, bí n bá rí tẹ́ ẹ sọ nǹkan tó dáa náà, ó di dandan kí n sọ. Kò gbọdọ̀ jẹ́ àwọn àìdáa yẹn nìkan ni màá máa ranjú mọ́ tí màá máa sọ. Ẹ̀yin aráalé, mò ń bọ̀ ná, mi ò dé. Ẹrúbìnrin kan ó mẹ́sẹ̀jì mi níjẹta, ó ń sọ fún mi pé ní ìjẹrin ní òru, ó ní tẹ́lọ̀ lòun kí n forúkọ bòun láṣìírí, ó ní òru àwọn rí àwọn tí wọ́n gba ọ̀nà olódó tí wọ́n gbà wọ Ìbàdàn, àwọn ọmọ ibi tí wọ́n lọ, ó ní wọ́n lé lọ́ndẹ̀ẹ́dì, gbogbo wọn wà lórí ọ̀kadà tí mo sì bẹ̀ lára wọn. Ta ni ó chẹ́kì gbogbo eléyìí? Ibo ni wọ́n wọlé sí? Kí ni wọ́n lọ ṣe? Kí ni wọ́n fìbọn ṣe? Ìjọba tí ò bá wọ̀, ẹ jẹ́ gbogbo wọn jura, ẹ jẹ́ gbogbo wọn ní Ìbàdàn. Ọmọ ìyá mi tó o bá ní ayẹta lára, tí kì í bá ti ṣe ayẹta tẹ́ ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹbọ tàbí tó máa lọ forí balẹ̀, bọ́ọ̀sán wọ́n kàn pariwo ẹ̀dánù ni. Tí wọ́n bá ní kálukú lóde tẹ́ ní ká ìlú ayẹta tọ́lọ́pàá àti sọ́jà lókè lọ́wọ́ ti bẹ́ẹ̀. Kí ni bullet proof wọn? Kí ni wọ́n kọ́ síbẹ̀? Tí ò bá ti la ẹ wá forí balẹ̀ fún ẹ wá da epo sí wá pè lọ́lọ́run, tó bá ti jẹ́ pé nǹkan security ni, gbàgbọ́ pé bíi tébúlẹ̀tì lolo mọ̀ ṣayé ẹ lọ, wọ́n jẹ́ nìkan waste life ẹ yà á náà dalẹ̀ àjọ. Fẹ́lítẹ̀lì yóò tẹ̀fẹ́ àfọmọ́. Kódà báyẹ̀ ta ọ̀bá ran AK-47 yóò láwọn míì tí ọ̀ràn. Gbogbo tó ń kálukú bá lè fi protect rẹ̀, á mọ̀ pé wọ́n náà ní protection wa. Àwọn tí wọ́n ń lo tí wọ́n ń sán oúnjẹ mọ́jì, àwọn tí wọ́n ń sán gbogbo ẹ̀ mọ́ra, ebi àwọn làwọn rí tọ́lọ́pàá mú táwọn sójà mú tí wọ́n fi àdá ké gbogbo ẹ̀ kú lára wọn. Ẹni Ọlọ́run bá fẹ́ là ní ọ̀la, àmọ́ wọn náà pípé ara rẹ̀. Nàìjíríà tàná kọ́ ni tòní, ojú ogun ní Nàìjíríà wà. Tó bá rò pé nọ́ọ̀tì ní ti ń ṣẹlẹ̀ kò délẹ̀ Yorùbá, gbogbo tó bá ti bá apá kan wàláhì yóò padà sàn lórí apá kejì. Bẹ́tí kan bá lọ ẹ máa sọ fún fẹ́tí kejì, bójú kan bá lọ ẹ máa sọ fún fẹ́jú kejì. Apá kan Nàìjíríà ó ń jóná lọ́wọ́, àwa ti South West ẹ mọ̀ pé South West nìkan ló fọkàn balẹ̀ jùlẹ̀ Yorùbá báyìí. Padà bọ̀ wá síbàdàn, làwa rí àwọn kan tí wọ́n bọ̀ ọ̀kadà tẹ̀léra wọn, ní ẹ̀sìn ìgbéra wà ní. Láwà ní ẹ̀yìn ṣe ti Mùsùlùmí yẹn ti mọ̀ pé láwà ní wàhálà lélẹ̀. Wọ́n tó tẹ̀léra wọn, wọ́n fẹ́ 200. Táyà mọ́tò wa ọfẹ́ ojo, èmi ni mo sọ fẹ́ni tó drive. Wọ́n bá táyà ń jẹ́ tán yanyan, máa wọ̀ lọ. Nígbà bá tó dé mi, má dúró bí o. Gbogbo orú wọn tí ń rọ́wọ́ lójoojúmọ́ ibo ni wọ́n wọlé sí.
gọ́fìnà Kwara state àti gọ́fìnà Ondo state ẹ̀yin lẹ wà ní bọ́dà láàrin north àti south west àwọn tẹ́ ń tira wọn sínú tírélà bí ìgbà tí wọ́n tó adìẹ kí ló dé tíjọba ò bá àná ẹ má mọ̀ tira yín nínú tírélà mọ́ ẹ máa wọ mọ́tò èrò kí ló dé tíjọba ò ṣòfin tírélà nìkan ló difficult láti mọ ti ń bẹnu ẹ̀ ẹrúbìnrin kan ó mẹ́sẹ̀jì. ẹ káàbọ̀ padà ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ mo ní ohun tó fún mi lẹ́tọ̀ọ́ pé tí n bá lérògbà pé bàbá ìṣòun tí ò dáa láti sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ló pa á ní ló mú nípa tó jẹ́ nípa fún mi tó sọ di dandan fún mi pé bọ́n bá ṣe dáadáa náà mo gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. bó tiẹ̀ jẹ́ pé mi ì tíì ṣe fọ́nrán yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa fọ́nrán kan tí bàbá Akéwùgbà Gold tí wọ́n ṣe jáde kó tó di pé aré lè tí mo rọra ṣàfihàn ẹ̀ tarí níbi tán ti ń sọ̀rọ̀ tán ní ojú ti gbogbo àwọn àáfàá ojú ti gbogbo àwọn wòlíì pásítọ̀ ojú ti gbogbo àwọn babaláwo tán dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan pé ṣebí òǹkálukú láwọn lágbára wọn lọ gbágbára wọn jáde kán wá mọ́ lò ó nísìn tí mo fèsì mo lára ohun tá a máa ń sọ pé a fẹ́ máa gbọ́ nìyẹn pé bí wọ́n bá àdírẹ́sì àwọn àáfàá àti àwọn pásítọ̀ kán àdírẹ́sì wọn ṣùgbọ́n kán fi àwọn oníṣẹ̀ṣe àbí àwọn tó máa ń sọ pé àwọn ní nǹkan àwọn bàbá wa pé kán mẹ́nu kúrò ńbẹ̀ kán filẹ̀ nítorí ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ leléyìí a ti mọ̀ pé àwọn tó máa ń lérí pé àwọn ní ọgbọ́n àtinúdá àwọn bàbá wa àbí tí wọ́n máa ń sọ pé àwọn ń lò ó a ti rí wọn wọ́n ti jáde wọ́n ń ṣiṣẹ́ látijọ́ tí gbogbo aburú yìí tó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìwọ̀nba àwọn tá à ń gbọ́ pé wọ́n rí mú àbí wọ́n mọ ibi tí wọ́n wà àbí nǹkan kan ṣẹlẹ̀ tó dánú wa dùn àwọn fìjìláńtè àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wa tí wọ́n ń lọ́gbọ́n àtinúdá bàbá wa àwọn náà lọ máa ń mú wọn àwọn náà lọ máa ń ran àwọn ọlọ́pàá àtijọba lọ́wọ́ ohun tó hàn sí gbogbo wa tí ò rújú ni lọ́dọ̀ tèmi ìyẹn ti yọ wọ́n kúrò nínú ẹni tá a máa wá sọ̀kò ọ̀rọ̀ sí àbí tá a máa wá sọ fún pé ìbẹ̀lẹ̀ lágbára rárá wọ́n lágbára wọn lágbára wọn ní láti proof ẹ̀ fún wa mọ́ àti rí láyé ijọ́ náà ńgbà tí gbogbo nǹkan tó wù kó ṣe àwọn baba ńlá baba wa ọgbọ́n yẹn náà ni wọ́n ń lò kò sí nǹkan míì tí wọ́n ń lò àwọn ẹ̀sìn méjèèjì tí ò mú nǹkan kan wá fún nǹkan kan tí wọ́n fi ń dalẹ̀ rú tó jẹ́ pé ìkànnù wọn náà ló gbé gbogbo wàhálà àtọ̀ràn tó wà nílẹ̀ yìí wá àwọn ní kẹ́ ẹ address tẹ́ bá fẹ́ address àwọn nǹkan míì tó bá jẹ́ àṣìṣe àbí nǹkan tí ò dáa tán bá ṣe nínú àwọn tán ní àwọn ń lọ́gbọ́n àtinúdá bàbá wa ààyè ọ̀tọ̀ nìyẹn ẹ lè address ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ address ẹ̀ lọ́nà tó gbà tó fi dáa ìgbà tí mo wá tún rí fọ́nrán eléyìí tẹ́ ẹ ṣe yìí mo wá gbọ́ ohun tẹ́ ẹ sọ ńbẹ̀ léléyìí tẹ́ ẹ sọ nínú fọ́nrán yìí eléyìí tí mo ti kọ́kọ́ fi ṣáwájú tí gbogbo èèyàn ti rí ẹ ní kóníkálukú mú ohun tó bá ní tó lè fi dáàbò bo rẹ̀ tó lè fi gbèjà rẹ̀ kó bẹ̀rẹ̀ sí í lò ó kíjọba gan kán gbà wá láàyè oníkálukú lè gbé nǹkan tí ó fi dáàbò bo rẹ̀ léléyìí tí ò yàtọ̀ sí ariwo táwa ti ń pa tá a ti ń sọ tá a sì ń sọ fún gbogbo èèyàn pé ohun tọ́rọ̀ kàn nìyẹn ọ̀rọ̀ pé à ń dúró de ìjọba à ń bẹ ìjọba à ń dúró de ọlọ́pàá à ń bẹ ọlọ́pàá à ń dúró de sójà à ń bẹ sójà òun kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí tọ́pọ̀lọpọ̀ ó máa ní àmọ́ nǹkan tó ń ṣe wá àmọ́ nǹkan tá à ń sọ tọ́pọ̀lọpọ̀ ó máa ṣe yẹ̀yẹ́ kódà ará ọ̀pọ̀lọpọ̀ àfáà ará ọ̀pọ̀lọpọ̀ wòlíì wọn ní ẹ̀rí wọn wọ́n ń tanra wọn ẹ lọ dúró níwájú kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo ṣùgbọ́n àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní kágbàdo tó dáyé kinní kan lẹdìẹ ń jẹ kàkà tí á jókòólẹ̀ tó jẹ́ pé táwọn aráabí bá dé á dàbí ọ̀lẹ inú mi dẹ̀ dùn ẹ̀yin náà sọ nínú àwọn ìtàn tẹ́ ẹ fi ṣàkàwé ọ̀rọ̀ wípé àwọn kan ẹnìkan kó àwọn kan lọ sógun wọ́n wá ní wọ́n fẹ́ sinmi abẹ́ ibi tán wá jókòó sí tán ti ń sinmi ẹnìyẹn wá rí ẹranko kan tó sá wọnú ọgbà àwọn yẹn wá ó wá sáré jí gbogbo àwọn ọmọ ogun pé kán dìde kóníkálukú dìhà mọ́ra ẹnìkan wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé
ẹranko báyìí lásán ló sá wọlé, kí làwọn ń dìhà mọ́ra fún? Ẹ ló wá sọ fún pé kán dìhà mọ́ra o, pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn máa ń múra lẹ̀ dógun ni. Ẹ ní ó dáa bó ṣe sọ yẹn, pé torí pé nígbẹ̀yìn gbẹ́yìn dídìhà mọ́ra kalẹ̀ wọn ó padà wúlò fún wọn, nítorí pé ìgbà tí ogun ó fi wọlé dé wọ́n ti wà ní ìmúralẹ̀. Tí n bá ní kí n fojú ọmọdé tèmi wò ó ṣeé ṣe gan ẹ̀gbin tó sá wọlé, ẹranko tó sá wọlé yẹn, ó ṣeé ṣe pé àwọn tó ń kógun bọ̀ yẹn lórí tó ń sá tó fi sá wọbẹ̀ yẹn. Mo ń fi òye ọgbọ́n ọmọdé mi mo fi gbé ni o. Nínú àkàjúwe tẹ́ wá ṣe, ohun tó jẹ́ kẹ́ ẹ ṣe àkàjúwe yẹn ni pé ẹ fẹ́ jẹ́ kó yé wa ìdí téèyàn ṣe máa ń múra lẹ̀ de nǹkan tí í ṣe pé èèyàn ó dúró tí nǹkan ó ṣẹlẹ̀ téèyàn wá máa ṣàwẹ́wà, téèyàn wá máa rawọ́ ẹ̀bẹ̀, téèyàn máa wá pariwo léléyìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ pé ohun tá à ń sọ látijọ́ yìí fáwọn èèyàn wa a parọ́. Tá a bá lè máa rírú yín téẹ̀yin náà lè máa jáde máa bá wa fẹnu kún. Bàbá wòlíì ijọ́ kìíní àná tó jáde tó ní kóníkálukú lọ dira o, kán má jẹ́ kán pa wọ́n dànù, táwọn wèrè kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán ń bú, tán ń takò ó, tán ní ó ṣe gbá ó ṣàwo. Ẹ lọ dira ló sọ. Kò sọ pé kéèyàn kankan lọ báyìí ni kó lọ ṣe àbí báyìí ni kó rìn. Ẹ lọ dira, ẹ lọ múra. Gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ tí ó dáàbò bò yín. Kò sọ fúnyàn pé kó lọ fẹ̀jẹ̀ èèyàn kó lọ fi ṣe nǹkan kan. Kò sọ fúnyàn pé kó lọ máa tẹríba fún nǹkan kan. Kò sọ pé kó lọ worship nǹkan kan. Àwa náà tá a dẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ fún wọn. A à sọ fúnyàn pé kó lọ máa bọ òrìṣà kankan. A à sọ fúnyàn pé kó lọ tẹríba fún nǹkan kan. Ohun tá à ń sọ ni pé ẹ má jẹ́ á tanra wa jẹ mọ́. Àwọn kiní yìí wà. Bó bá wá ríbi tó wà tí ò la ẹ̀mí èèyàn lọ, tí ò la ẹ̀jẹ̀ ọmọlàkejì lọ, tí ò la nǹkan kan tó mú ẹ pé kó lọ máa ṣe nǹkan tó dàbí ẹ̀gbin, tó mọ̀ pé ìwọ gan-an o máa kórìíra ẹ̀ lọ, pé kí ló fi ń ṣèèyàn? Kó o ní i lọ́wọ́, kó o dáàbò bo rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àáfàá àti wòlíì náà ni yóò jáde yóò máa sọ fáwọn èèyàn pé rárá. Bẹ́ẹ̀ sì ní wọn ò ní nǹkan míì tán fẹ́ gbé fáwọn èèyàn yẹn pé kán fi dáàbò bora wọn. Ìjọba rèé, ìjọba ti kùnà nípa tọlọ́pàá àti gbogbo nǹkan tó yẹ kí ó wà fún ìdáàbòbò ìlú. Bí ohun tẹ́yin náà sọ, àwọn kan ló ń gbowó security vote now. Àwọn kan náà lẹ sì sọ pé wọ́n ń gbowó pé kálàáfíà jọba láàrin gbogbo ẹlẹ́sìn, ṣùgbọ́n tá à rí nǹkan tán ń fowó yẹn ṣe. Inú mi dùn fóòótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ gbé jáde yẹn tẹ́ ẹ sọ. Inú mi dẹ̀ dùn bẹ́ ẹ ṣe wá tún sọ àwọn nǹkan kan léléyìí tó ti sápamọ́ tó rú ọ̀pọ̀lọpọ̀ lójú tẹ́lẹ̀, tó jẹ́ pé àwa máa ń gbìyànjú àti sọ fáwọn èèyàn ṣùgbọ́n wọn ì tẹ́tí gbọ́ pé àwọn kan wà nínú àwọn ẹ̀sìn kan tí wọ́n ń náwó síbẹ̀ láti máa fìyà jẹ àwọn èèyàn tí ì ṣe pé bóyá wọ́n ń ṣe é nítorí tọlọ́run. Bó tiẹ̀ jẹ́ pé a lè sọ pé torí pé ó kan ẹ̀yin náà nísìnyí wọ́n ṣe é fún yín, ẹ̀yin náà rí bó ṣe rí. Ẹ wá gbéra yín sípò pé bẹ́ẹ̀ ṣe mọ̀yàn tó, bẹ́ẹ̀ ṣe gbajúmọ̀ tó, bẹ́ẹ̀ ṣe níyì tó láwùjọ, tán bá fi lè ṣerú ìyẹn fẹ́yìn nínú àlàyé tí ẹ̀yin fúnra yín gan ṣe ó hàn ńbẹ̀. Tán bá fi lè ṣerú ìyẹn fẹ́yìn, ká tó wá sọ ọmọ tálákà, ọmọ mẹ̀kúnnù, ọmọ kò lénìyàn, ẹni tí ò mọ̀yàn, tí ò ní nǹkan kan. Bọ́n bá lè ṣerú ìyẹn fẹ́yìn tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn wọn, kí lẹ rò pé wọ́n ó ṣe fún ẹni tí ò kí ń ṣe ẹlẹ́sìn wọn? Léléyìí tó ń ṣàpẹẹrẹ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ fún náà pé ẹ má fojú pé àwọn ẹlẹ́sìn yín làwọn èèyàn wọ̀nyí, ẹ má fi wo nǹkan kan. Nítorí pé kí ni? Wọ́n fẹ́ lò yín láti fi ráàyè ṣohun tán fẹ́ ṣe ni. Bígi imú ẹlẹ́dẹ̀ wọn bá wọgbà tán, gbogbo ẹ̀yin tó kù náà tẹ́ ẹ rò pé nǹkan kan ni yín, tẹ́ ẹ ń ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n táwọn ti rí yín pé ohun táwọn nígbàgbọ́ nínú ẹ̀ yẹn ẹ̀yin ò nígbàgbọ́ ńbẹ̀. Ohun tán ṣe fáwọn tán ní kẹ́ ẹ jẹ́ káwọn jọ parapọ̀, káwọn jọ fìyà jẹ, òun náà ná máa padà wá ṣe fẹ́yìn náà. Wọ́n kàn sì fi tọ̀dọ̀ yín yẹn lẹ̀ ná pé ẹ̀yin ò lè fura, ẹ̀yin ó sì nígbàgbọ́ nínú pé nǹkan kan làwọn. Àwọn sì ti mọ̀ pé ẹ̀ ẹ́ ṣe nǹkan kan, àwọn sì ń bọ̀ wá bá yín. Wọ́n fọ̀rọ̀ ṣe pé ẹja ilé ẹlẹ́yọ̀rọ̀ lọ tán ká wá fàbọ̀ bádìẹ ni.
ó dàbí òwe àwọn Chinese kan tí àwọn èèyàn máa ń sọ. Wọ́n ní àáké ó ń gégi nígbó, ó ń gégi. Àwọn igi rò pé ọmọ ìyá àwọn ni nítorí pé wọ́n ń wo wípé igi ló wà nídìí ẹ̀ tán fi sí. Wọn ò sì mọ̀ wípé kì í ṣọmọ ìyá àwọn, ó ń gé àwọn, ó ń pa àwọn run lọ díẹ̀díẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ ṣe wá fi gbé ta tẹ́ ẹ sọ yìí, níbi fọ́nrán ta àkọ́kọ́ tẹ́ ẹ ṣe náà, mo rí bó ṣe ká yín lára tẹ́ ẹ̀ ń fi gbé ta pé wọ́n ń fòró ẹ̀mí yín, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Àánú yín ṣe mí, tèmi náà ń ṣe Ọlọ́run ọba Elédùmarè. Ṣùgbọ́n bí mo ṣe rí yín, mo wò mo ní alàgbà ẹ nílò ìrànlọ́wọ́ káwọn èèyàn ṣe kí ni, kán ṣùgbà wọn, kán gbárùkù tì wọ́n, kán jẹ́ kán mọ̀ pé kì í ṣàwọn nìkan, kán sì jẹ́ kán mọ̀ pé tọ̀, àwa lè má mọ àwọn tó wà nínú ìjọba, a lè má ní millions ta ní billions ta lè máa gbé fún yàn, ṣùgbọ́n tó bá kù tì fọmọnìyàn ṣe pé kéèyàn dúró tìyàn, ìwọ̀nba ibi tí Elédùmarè bá fún wa lágbára mọ́, bá a ṣe dúró ti ta lọ́lọ́run níjọ́ kìíní àná, á dúró tì yín níwọ̀nba ìgbà tá a bá ti rí pórí ẹ̀ kò tọ́ lẹ dúró sí, ẹ sì dúró tán. Eléyìí ó ní mo fi máa ń sọ fáwọn èèyàn pé ohun tí èmi ń ṣe kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹ̀sìn tó bá ní òun máa tọwọ́ bojú ìṣẹ̀dálẹ̀ ìran mi, then wàhálà máa wà láàárín èmi àti ẹ̀sìn yẹn, àtàwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn tán náà wọ́n máa gba ọ̀nà ẹ̀sìn yẹn máa tọwọ́ bọnú ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ abínibí, ìlú abínibí mi, ibi tí wàhálà wà nìyẹn. Ṣùgbọ́n èmi rí gbogbo wa pé èèyàn ẹlẹ́jẹ̀ lọ́rùn ni wá, a sì ní láti máa ṣùgbà ara wa, a ní láti máa dáàbò bora wa lọ́wọ́ àwọn ajẹgúdújẹrá, àwọn ọ̀fọ́n ajẹ lójú onílé, àti àwọn tó ń fẹ̀sìn bojú nínú wọn, àtàwọn tó sá sábẹ́ òṣèlú. Pé gbogbo wa gbọ́dọ̀ ríra wa bí ìkan, ká yọ tọ̀rọ̀ ẹ̀sìn yẹn kúrò sẹ́gbẹ̀ẹ́, ṣùgbọ́n ká ríra wa bí ìkan pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wà láàrin àwọn tó ní àtàwọn tí ò ní. Now, tá a bá sọ pé àwọn tó ní àtàwọn tí ò ní, níní ó pé oríṣiríṣi o. O lè lówó kó o má mọ̀ọ̀yàn, tó jẹ́ pé nínú níní owó ẹ, mọ̀mọ̀ èèyàn yóò kóyà jẹ ẹ́. O lè mọ̀ọ̀yàn kó o mọ́ lówó, kó jẹ́ pé nínú mímọ̀ọ̀yàn mọ́ lówó ẹ yóò kóyà jẹ ẹ́. So tó bá níkan nínú gbogbo ohun tá à ń sọ yìí tó ò níkejì, o lè mọ ríra ẹ wípé ìwọ tún yàtọ̀ sáwọn tálákà, ṣùgbọ́n kò tíì sọ pé ìyà ò lè jẹwọ́ náà, kò sì tíì sọ pé wọn ò lè fẹ̀tọ́ ẹ̀ dùn ẹ́. Mo mọ̀ pé yóò ti yé yín gẹ́gẹ́ bí àgbàlagbà, ẹ̀kọ́ tí Elédùmarè fẹ́ jẹ́ kẹ́ ẹ kọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, mo nígbàgbọ́ pé ẹ ti kọ́, ẹ ti rí i. Nítorí pé mo fẹ́ nígbàgbọ́ pé tí èèyàn kan bá sọ fún yín pé irú àwọn ohun tẹ́ ẹ̀ ń sọ pé ó ṣẹlẹ̀ sí yín yẹn, ipò lè ṣẹlẹ̀ sí yín mọ́ níbi tẹ́ ẹ dé lénìí, ẹ nígbà kó ṣeé ṣe, ẹ nígbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n nísìnyí ẹ ti mọ̀ pé ó ṣeé ṣe láìsí pé èèyàn kankan ló wá sọ fún yín, ẹ̀yin fúnra yín gan ti mọ̀. Ṣùgbọ́n ẹ̀yin aráalé, kó má dàbí pé atótónu mi ń pọ̀ jù, ẹ jẹ́ kí n fi fọ́nrán ohun tí Alhaji Akeugba Gold tí wọ́n sọ, ẹ já fi sí láti bẹ̀rẹ̀ ká wá wò, ẹ bá mi ká lọ. All this unnecessary talking, rubbish talking about God, about religion. Why must you insult another person's religion? Why are you insulting another person's religion? If Almighty God wants every one of us to practice a single religion, He knows how to do it. He won't allow other religion to come into the world. The God that created the world is looking at every one of us. He created every one of us. Muslim, Christian, traditionalists. Why are you trying to play God? Why are you destroying other people's religion? Can't you coexist in peace? Kí ló dé bá àlejò gbé lálàáfíà ní Nàìjíríà? Ẹ lọ wo Amẹ́ríkà, ẹ lọ wo UK, kó dé ẹ lọ wo Saudi Arabia, àwọn èèyàn ń gbé lálàáfíà.
ẹ̀yin afẹ̀sìnjẹun ni, ẹ̀yin abayéjẹ́ yìí ni, ẹ̀yin olè yìí ni, ẹ̀yin tẹ̀mí ẹ̀yàn ọ̀tọ̀ lójú ni, ẹ rojọ́ níwájú Ọlọ́run according to Quran. Ẹni tí tó o bá jẹ́ mùsùlùmí tó o bá fi Kùránì dájọ́, Kùránì lálábòsí yẹn, ìyẹn tó o bá wà nílùú tó jẹ́ pé ṣẹ̀ríà ni wọ́n ń lò. Trump wá jáde, Trump ní kí wọ́n lọ ban òfin ṣẹ̀ríà ní state 12, and I've seen few of our religious leaders, they are coming out kicking against it. We have two different of Sharia in Nigeria. We have original Sharia and we have political Sharia. In those 12 states, political Sharia is what is reigning. Ní gbogbo àwọn state méjèèjìlá tí wọ́n wí yẹn, Sharia olóṣèlú ní ṣiṣẹ́ ńbẹ̀. Zamfara tó ti bẹ̀rẹ̀ Sharia mo challenge wọn. Kán dárúkọ gómìnà kan tí Sharia mú rí. Kán dárúkọ kọmíṣánná kan tí Sharia mú rí. Gandhi àbí kí ló ń pè tí wọ́n gé lọ́wọ́ tálíkà ọlọ́ni. Kí ló dé tí Sharia ti yẹn ìmúlówó àfi tálíkà? Sharia ti yẹn kì í má lágbára àfi tálíkà. Kí ló dé tẹ̀ lò dájọ́ Sharia lórí gbogbo ẹni ó gbóṣèlú ta ní state yìí? Wáyé tó jẹ́ pé àwọn tálíkà lẹ́nu lo Sharia lé lórí. Sharia olóṣèlú nìyẹn. Ẹ fẹ́ lò láti gbàjọba, ẹ fẹ́ lò láti bàjẹ́ ni. If you Sharia original, you will always find them in peace. Any country that are practicing original Sharia, you will always find them in peace. Like in Saudi Arabia, like in Iran, like in Pakistan, like in Malaysia, like in UAE. In which Dubai is one of the states under UAE. Ní Dubai, ní UAE, wọ́n lo Sharia ńbẹ̀. Sharia tí ń lò, ó jẹ́ ká gbé lálàáfíà, kì í ṣe Sharia apààyàn tẹ́yìn lò yìí. Kí ló dé? Tá a bá wá ní no, wọ́n gbọ́dọ̀. Bàbá mi Akéwùgbà Gold, mo kàn fẹ́ sáré sọ nǹkan kékeré nípa ohun tẹ́ ẹ sọ àtàwọn ìlú tẹ́ ẹ dárúkọ tẹ́ ti ní wọ́n ń lo Sharia. Bẹ́ẹ̀ ló ṣe rí, ẹ parọ́, lóòótọ́ ni wọ́n ń lo Sharia ní gbogbo àwọn ibi tí ẹ sọ yẹn. Ó sì ṣeé ṣe kó máa ṣiṣẹ́ fún wọn, kó pé wọn. Àmọ́ mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká rántí kinní kan. Àwọn ìlú tẹ́ ẹ dárúkọ yẹn, ara inú àṣà titi wọn ni, ara inú ìṣe wọn ni, òun ló jẹ́ kó mọ́ wọn lára, òun ló jẹ́ kó dùn ún ṣe fún wọn, tó sì fi tẹ́ wọn lọ́rùn. Màá mú yín padà, màá rán yín létí orin bàbá wa olóògbé Fẹlá Aníkúlápó Kútì. K'Elédùmarè kó máa fi ọ̀run kó máa fi kẹ́ bàbá òun. Ọ̀pọ̀ lè máa pe bàbá náà ní wèrè, wọ́n lè pe bàbá náà lámugbó, gbogbo tó bá wo oníkálukú ló lè pe bàbá náà. Ṣùgbọ́n èmi wà nínú ẹni tó nígbàgbọ́ pé òjíṣẹ́ kan ni bàbá náà, wọ́n wá jíṣẹ́ tá a fi rán wọn lọ́nà tiwọn tí wọ́n mọ̀ láti gbàjẹ́ ni. Nínú orin wọn kan tí wọ́n kọ, wọ́n ṣàlàyé nípa pé olùkọ́ wà fún gbogbo nǹkan, olùkọ́ wà fún ohun gbogbo. Níbẹ̀ náà ti kọ teacher, don't teach me nonsense. Ẹ má bínú o, bàbá wa Akéwùgbà Gold, tẹ́ ẹ bá gbọ́ orin bàbá Fẹlá, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ gbọ́ orin yẹn. Ẹnìkan bá yín wá táìtù yẹn jáde, teacher, don't teach me nonsense. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ó ṣàlàyé nípa pé ńgbà tá a wà lọ́mọdé, bàbá àtìyá, ó ní papa mama na teacher, àbí? Ó nígbà tá a wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school, ó ní ta ni teacher wa? Ó ní teacher náà ni teacher ń jẹ́, ìyẹn já sí pé àwọn teacher tó ń kọ́ wa nínú ilé ìkàwé wa ńgbà yẹn, nínú ilé ẹ̀kọ́ wa ńgbà yẹn. Ó ní teacher náà ni teacher ń jẹ́, olùkọ́ lolùkọ́ ń jẹ́. Ó nígbà tá a dé secondary school, ó ní ta lolùkọ́ wa? Ó ní teacher náà ni teacher. Ó nígbà tá a wá dé yunifásitì ńkọ́? Ó ní lecturer bíi teacher. Lecturer la máa ń pe àwọn tá ó máa wà nípò teacher ní ilé ẹ̀kọ́ gíga yẹn yunifásitì. Ó ní tá a bá wá kúrò ńbẹ̀ tán, a lọ ṣiṣẹ́ lábẹ́ ìjọba. Ó ní tá a bá di òṣìṣẹ́, tá a bá ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba, ta ni teacher wa, ta lolùkọ́ wa tó ń kọ́ wa? Ó ní ìjọba, government na teacher, ìjọba ni olùkọ́ wa. Ó wá béèrè, ó ní who be government teacher? Ìyẹn ni pé ta lolùkọ́ àwọn tó ń ṣèjọba? Ẹ gbọ́ àárín dáadáa o, àárín tí mo fẹ́ lò nìyẹn. Ó dẹ̀ jọ, mo mú un lọ síbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa àwọn ìlú tẹ́ náà tí ń lo Sharia, tí mo dẹ̀ ti ṣàlàyé pé nínú àṣà àti ìṣe wọn, òun náà ti mú Sharia yẹn tán fi ń lò ó, òun ló ṣe bá wọn lára mu, òun ló ṣe ṣiṣẹ́ fún wọn, nítorí pé ó bá àṣà àti ìṣe wọn mu. Kì í ṣe pé èèyàn kan lọ gbé e wá láti ìlú òkèèrè, kì í ṣe pé èèyàn kan lọ gbé ẹ̀sìn àjòjì kan wá láti ibì kan.
ṣàríà yẹn wá bá ẹ̀sìn yẹn wá, wọ́n wá fẹ́ force ẹ̀ lé wọn lórí àbí wọ́n wá force ẹ̀ lé wọn lórí. Rárá, àwọn náà ní nǹkan wọn, àwọn náà design ẹ̀ bẹ́ẹ̀, àwọn náà ṣe bẹ́ẹ̀. Ohun tán dẹ̀ ń dàgbà bá láti ìgbà tí ìlú wọn ti wà, ìdálóníṣèlú òun nìyẹn. So ó ti di àṣà àti ìṣe wọn. Now, Fẹlá wá ní who be government teacher? Culture and tradition. Ta ni olùkọ́ àwọn tó ń ṣèjọba? Àṣà àti ìṣe. Ó wá ní I don travel round many countries for this world. Ó lóun ti lọ káàkiri àgbáyé. Ó lóhun tóun rí, ó wá ń dárúkọ àwọn orílẹ̀-èdè lẹ́yọ kọ̀ọ̀kan. Ó ní kẹ́ ẹ lọ sí France. Ó ní na their culture, tradition be their teacher. Ó ní àṣà àtiṣe wọn, òun lolùkọ́ wọn. Ó dárúkọ Germany, ó dárúkọ Italy, ó dárúkọ orílẹ̀-èdè lóríṣiríṣi. Ó ní tẹ́ ẹ bá débẹ̀, ó ní àṣà àtiṣe wọn, òun ni olùkọ́ wọn. Ó ń ṣàlàyé fún wa nìyẹn ibi tí a ti kùnà, how we fail, tó fi di pé a bára wa nínú nǹkan tá a bára wa. So mò ń sọ eléyìí láti ṣàlàyé àárín yẹn pé àwọn ìlú tẹ́ dárúkọ yẹn, ara àṣà àtiṣe wọn, ohun tán nígbàgbọ́ nínú ẹ̀, òun lohun tẹ́ sọ yẹn. Inú ẹ̀ dẹ̀ làwọn ọmọ wọn ń dàgbà sí, ó ti di bárakú, ó ti mọ́ wọn lára. Ìyẹn ò sí nínú àṣà àti ìṣe titi wa. It's not part of our culture. Ó bá ẹ̀sìn àjèjì tí wọ́n gbé wá láti ibì kan wá ni. Now, ẹ má sì mí gbọ́, kò sẹ́ni tó ní kí ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn kó má ṣẹ̀sìn. Àmọ́ ohun tí ò ní ṣeé ṣe ni pé ẹ wá a fẹ́ gbé àṣà aláṣà àtìṣe oníṣe wá sílùú onílùú. A wá ní àṣà aláṣà àtìṣe oníṣe yẹn ní ó wá jọba, òun la fi máa ṣàkóso ara wa. Kò lè ṣiṣẹ́, kò lè work láíláí. Ibi tí wàhálà wà nìyẹn. Àlàyé tẹ́ ẹ ṣe àtàpẹrẹ tẹ́ ẹ ṣe ó dáa, ṣùgbọ́n kò bá situation wa mu, kò bá terrain wa mu. Ó lè ṣiṣẹ́ fún wọn láwọn ìlú tẹ́ dárúkọ yẹn, nítorí pé nínú àṣà àti ìṣe wọn, òun ló ń tẹ́ sọ yẹn wà. Ban Sharia ní those 12 states, èmi ò support kan bá ní, but ẹ jẹ́ ká wo from this angle. Níjọ́ tí wọ́n ti dá Sharia sílẹ̀, Boko Haram mélòó ni Sharia mu? Bandit mélòó ni Sharia mu? Kí ló dé tí ò mú wọn? Kí ló dé tó jẹ́ pé àwọn tálíkà lè mú? Mọ́nú gbọ́tẹ̀ ti lọ mú àwọn gbogbo àwọn tẹ́ bá fẹ́ hùwà ẹni tó bẹ̀rù Ọlọ́run, gbogbo àwọn bandit tíjọba mú yẹn, all those bandits being arrested, you will tell government that they should release them for you. Then you carry out Sharia judgment for them, which is al-ainu bil-ain and eye for eye. You kill them immediately. That's Sharia. Allah. But you've never used Sharia on a single bandit since it started in the north. Why are you not telling us? That's political Sharia, not original Sharia. Let's stop fooling ourselves. If you want to practice Sharia, there is a way to do it. But all this you are doing since this is highly political. Sharia ò ṣe yún ni. A nígbà kẹfì bá yé wa jẹ́ yàrá dàlẹ́ ayé. Fọ́lì tẹ̀ni yóò ṣẹ̀fẹ̀ yàgò. Iná ṣẹ̀fẹ̀ ìdá lámúyò ní àmàmúrò. Iná ṣẹ̀fẹ̀ ìdá lámúyò ní àmàmúrò. Sharia ń bẹ lọ́yọ̀ state. Kí ló dé tí Trump dárúkọ Sharia Ọ̀yọ́ state? Nítorí bó sì wà peaceful. Sharia ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá. We are also practicing Sharia in most states of the southwest. But it's peaceful. Ẹ ní gbọ́ ariwo. But ẹ jẹ́ ká wo àwọn state méjèèjìlá tí wọ́n ti ń lo Sharia. Kẹ́ ẹ wá wo àwọn ọmọ ló jẹ́ pé kápá yàn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ló ti ga jù ní Nàìjíríà. Ẹ wò lápèjúwe. Bàbá Akéwùgbà Gold, ẹ má bínú o, màá sọ òótọ́ kan fún yín láàrin. Ẹ bá ní wọ́n ń practice Sharia ní southwest, ipò dẹ̀ wà peaceful, nígbà tá à ń parọ́ tanra wa ni. Ẹ sọ òótọ́, they are forcing it on the people. They are stylishly and technically practicing it, hiding it for people, not letting people know pé ohun tó ń ṣe nìyẹn. Mo rántí ìgbà ọ̀rọ̀ Ta Lọ́lọ́run. Bí ò bá ṣe ọ̀rọ̀ Ta Lọ́lọ́run tán gbé Ta Lọ́lọ́run lọ Ìlọrin tó di yánpọnyánrin tó ń kálukú ń ṣe analysis, ọ̀pọ̀ ò mọ̀ pé wọ́n ní Sharia court ní Kwara State tó wà ní Ìlọrin. Ọ̀pọ̀ ò mọ̀. Ìgbà yẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo kinní tí wọ́n ń ṣe, mi ì sọ pé ẹ̀yin lẹ̀ ń ṣe o,
ọ̀pọ̀lọpọ̀ gbogbo kinní tí wọ́n ń ṣe wọ́n máa ń gbé wọlé lábẹ́ aṣọ, wọ́n máa ń ṣe lábẹ́ aṣọ ni wọn kì í pariwo ẹ̀ síta. Just like bí wọ́n ṣe gbé odidi orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ a secular state tí wọ́n gbé lọ sínú Organization of Islamic ṣé Organization of Islamic Committee àbí countries ni, I don't know, ẹ má bínú tí n bá sì pè nítorí pé mi ní interest nínú ẹ̀ kò jẹ́ kí n mọ bọ́n ṣe ń pè, but mo ṣáà mọ̀ pé OIC ara irú ẹ̀ náà ṣe ń gbà yẹn tó jẹ́ pé lábẹ́nú wọ́n ti gbé Nàìjíríà wọbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Tó jẹ́ pé nígbà yẹn tán bá sọ pé àwọn náà fẹ́ gbé Nàìjíríà, àwọn èèyàn mọ̀ ní láéláé kò lè ṣẹlẹ̀, tí wọ́n dẹ̀ mọ̀ pọ́n ti gbé àwọn síbẹ̀ kó tó di pé after so many years they now found out pé wọ́n ti gbé àwọn síbẹ̀ tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí bọ́n ṣe ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Ẹnujọ́ mẹ́ta tó kàn dàbí pé wọ́n ròyìn pé àwọn ti gbalẹ̀ àbáwọn ti gain agbára kan ni wọ́n fẹ́ fi tipátipá fẹ́ lójú, òun làwọn èèyàn ń rí láriwo ń bọ̀ síta. Ara pọ́n dẹ̀ fẹ́ ṣe òun náà ni Gumi tí wọ́n gbé wá sí Ìbàdàn. Ṣé ẹ rí gbogbo irọ́ táwọn kan ń pa, àwa kàn ń wòran, a jókòó síbí à ń wòran. A fẹ́ wo ibi tọ́rọ̀ yẹn fẹ́ já sí, a fẹ́ wò ìgbà táwọn èèyàn máa tó gbọ́n torí kálukú máa pé. Gẹ́gẹ́ bí irú ọ̀rọ̀ tẹ́yin náà sọ jáde nísìnyí tó jẹ́ òun lohun táwa ti ń pariwo látijọ́ yìí pé oníkálukú ẹ má dúró de ẹnikẹ́ni, ohun tó wà ńsàkání yín, ọgbọ́n àtinúdá àwọn baba wa, gbogbo ibi tó bá mọ̀ tó wà, ẹ lọ wá, ẹ gbáradì, ẹ múra lẹ̀, ẹ má jẹun máa dédé wá máa ka yín mọ́núlé. Òun lẹ̀yin náà sọ léléyìí táwọn èèyàn ó sì tún gbọ́ síwájú sí nínú fọ́nrán tó ń lọ lọ́wọ́ yìí. Zamfara tó ti bẹ̀rẹ̀ gangan, Kano, Sokoto, Katsina, Bauchi, Borno, Jigawa, Kebbi, Yobe, Kaduna, Niger tó jẹ́ hotbed nísìn àti Gombe. Ẹ wá dákun, kí ni impact Sharia lórí wọn? Because they are not using the original Sharia, they are using political Sharia. Nǹkan tẹ́mi ń sọ nìyẹn, Al-Qur'an ní alam tara ila alladhina badalu ni'matallahi kufran. Alam tara ila alladhina badalu ni'matallahi kufran wa ahlu qawmahum daral bawar. Ọlọ́run ní orí wọn ní àbọ̀ orí wọn. Alam tara ila alladhina badalu ni'matallahi kufran. Àwọn aláìmoore ìdẹ̀ra Ọlọ́run tí ń jẹ́ Sharia wọ́n sọ dàdánwò mára ayé lọ́wọ́. Wa ahlu qawmahum ìlú tó bá jẹ́ secular state, ìlú tó bá jẹ́ secular state, ṣé dandan ní ká ẹgbẹ́ Sharia àdìgbò ẹni tí ń bẹ́ẹ̀ lórí. Àwọn ọmọ Sharia láàrin àwa mùsùlùmí fúnra wa ni. Kí ló sọ di ceremonial Sharia? Why ceremonial Sharia? Ẹ jẹ́ àwọn ẹ̀lò láàrin ara wa, èwo làbúrò pariwo lọ́tún pariwo lọ́sì. Ara tí ń sọ ìmí ìdóníjà majority wọn ni mo fi sọ níbẹ̀rẹ̀ wá sí i pé ọ̀tá pọ̀ lórúkọ mi, ọ̀tá yìí pọ̀. Wọ́n ti pọ̀ jù. And me, ní reason mi ìtàn fi hate mi ju pé mo preach peaceful coexistence. Ẹ jẹ́ àjọ bẹ́ẹ̀ lálàáfíà ni mo preach. Nígbà tá a bẹ̀rẹ̀ project pé àwọn tí wọ́n yẹ̀yẹ́ wa lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń bú wa. Inú mi dùn pé bàbá Akeugba Gold sọ wọ́n ní káwọn máa lo Sharia wọn láàrin ara wọn. Àmì mi máa fẹ́ lójú débi tí àwọn ò sọ dé, tí wọ́n fẹ́ lójú dé. Ẹni tó bá nígbàgbọ́ nínú Sharia tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ máa ṣe Sharia, ẹ fi mọ́ láàrin ẹ̀sìn yín, ẹ fi mọ́ nínú mosque yín, ẹ má gbé wá nínú constitution country, ẹ má gbé wá nínú constitution state, ẹ má gbé wá nínú constitution community. Ẹ dẹ̀ máa gbìyànjú láti lò ó láti fi pa àwọn òfin tí wọ́n ti fi ń ṣe ìlú yẹn àbí àwọn nǹkan tó jẹ́ nǹkan ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn pé ẹ fẹ́ fi parẹ́. Ẹni tó bá wà nílùú kan tó bá nígbàgbọ́ pé Sharia lòun ń wá, ohun tó ń ṣe ń bẹ̀ ò tẹ́ òun lọ́rùn, kúrò ńbẹ̀, máa lọ ibi tí wọ́n bá ti ń ṣe Sharia tó jẹ́ pé ìgbàgbọ́ tiwọn nìyẹn. Kò dìgbà tó bá sọ pé dandan tẹ bá dà lóru àbí tẹ bá jà ẹ nígbà lẹ́rọ̀ àfi tán bá gba Sharia. Ibi tí wàhálà wà nìyẹn. Wọn lè pèèyàn pé wá jẹun kó wá lọ fẹ́ mú ẹni tó lóúnjẹ lọ́wọ́ dání. Kò síbi tán ti ń ṣerú ẹ̀, kò ṣeé ṣe. Total domination yẹn gangan tí ó wà nínú Islam yẹn, that is the problem. That you must dominate totally. That is the problem. Ibi tí violence ti ń wá nínú ẹ̀sìn yẹn gangan nìyẹn. Ibi tó ti ń wá nìyẹn. So ẹ já tẹ̀síwájú. Ẹ jẹ́ kí gbogbo wa ó dìde àwọn àfáà tó kù, ká má rò pé bákan náà ni gbogbo wa rí. Àwọn tá a jọ dìde ńgbà náà, a mọ̀ lé lọ́ndrẹ́ǹdì. Nípò dé lẹ́fù kan tí wọ́n rí pógun lé pápá nígbà tó di pọ́n fọlọ́pàá wá kiri, àwọn kan sá lọ. Àgbúrò wọn mọ́. Gbogbo àwọn bàbá tá ń pé wọ́n yẹ̀yẹ́ tá ń pé ẹ̀mọ́ yẹ̀yẹ́ àwọn bàbá wa mọ́. Àwọn náà dẹni tí ń gbowó lọ́wọ́ wọn. Bàbá mi jáde tó lóun ọ̀ràn wa níṣẹ́. Àwa tá a padà sẹ́kù at last bóyá lajú mẹ́ta lọ.
èmi ni wọ́n rí pé mo ní image tí mo sì wá Nàìjíríà táwọn lè tọwọ́ bọ ayé mi wọ́n tọwọ́ bọ ayé mi Ọlọ́run ọgbà fún mi kò sí nǹkan tán fi mi dáadáa tán orúkọ bú wo ni wọ́n pè mí orúkọ bú wo ni wọ́n gbélé mi lórí tán lórí pé ẹ fi Christian nílẹ̀ ẹ fi traditionalist sílẹ̀ ẹlòmíì lọ́sàfẹ́ kí gbogbo èèyàn fẹ́ràn òun ni ta ló wá dúró tì mí jọ sòròdé kò sẹ́ni tó dúró tì mí bẹ́ẹ̀ tí mi lè regret ẹ̀ tó ní wọn ìgbésẹ̀ náà mi no expect anything látọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ tí mo mọ̀ wípé ìtàn padà bọ̀ wá sọ nípa mi pẹ̀lú gbogbo tí mo ṣe ẹnì kejì tó dúró tì mí tá a jọ ń ṣiṣẹ́ yìí kò sí Nàìjíríà lórí pé ẹ mọ́ balẹ̀ Yorùbá jẹ́ kí ló dé bákan la jọ ń gbé èyí tó wá pàtàkì jù ni pé gbogbo olówó tí ń bẹ́lẹ̀ Yorùbá ní ẹ ti wá hijack láti make sure pé àwọn ní owó tí wọ́n bá ti ń rí owó wàhálà yóò máa continue níta wí nìyẹn gbogbo àwọn tí wọ́n mọ support tiwa ni wọ́n lọ fẹnu bà wá jẹ́ pé ẹ má dẹ́rẹ́ o ẹlẹ́bọ ni o ẹbọ ní ṣe o tí ó bá rí bẹ́ẹ̀ mo rí inú traditionalist tó takò mí tó yẹ kó wò pé ládùúgbò wàhálà láàfin àtẹnì yìí ṣe òun ká takò mí mo sì rí inú Christian tó takò mí lórí pé tí mo gbé dání mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan owó business mi ni mo ná Ramadan ní bọ̀ yá sẹ̀sẹ̀ máa bẹ̀bẹ̀ ni pé àyín tẹ́ mọ sponsor lẹ́jọ́ wa yẹ jáde á sẹ̀sẹ̀ máa lọ tójú bọ́ lẹ́nu ẹnìkan ò fún wa ní kọ́bọ̀ ètò wa burú jù bẹ̀ ni pé ọ̀dọ̀ ìjọba tẹ̀tún lẹ́nu lọ sábà ìjọba ò mọ̀ bẹ́ẹ̀ nìkan preach àlàáfíà ní the government doesn't know who is preaching peace the government only know those who will be useful for them they don't know the importance and implication of someone preaching peace all what the government wants is those that have reasons value that will be useful for them. Allah. níjọ́ ìjọba bá ń pín nǹkan gbogbo àwọn tá preach àlàáfíà ìjọba ò ní rántí wa they will never remember us for good àwọn alákatakítì ni wọ́n máa rántí nítorí nuisance value wọn pé ká má dà àwọn alágbèsí náà síbẹ̀ náà àsì káàárẹ̀ ẹ wò bí wọ́n ṣe gang up lórí èmi nìkan gang up yẹn ti pọ̀ jù ọ̀tá yẹn ti pọ̀ jù Ọlọ́run ló ní ká wà láyé dé ni Ọlọ́run ló ní ká survive ẹ̀ yà á ládàlẹ̀ ayé. fálidẹ̀ni yóò ṣẹ̀fẹ̀ yakumu ilẹ̀ ṣẹ̀fẹ̀ ìlà lámúyó ní àmàmúrò iná ṣẹ̀fẹ̀ ìlà lámúyó ní àmàmúrò. akẹ́wọ̀n gold ọmọ akẹ́wọ̀n wà ní aṣọ tápọ̀. àdàmọ̀ lọ́wọ́ ayọ́dọ̀ṣe. nínú nǹkan tí mo tún fẹ́ ká kíyèsí ẹgbẹ́ ọlọ́nkan ló lídìí ogun ó wá jókòó lábẹ́ tẹ́ǹtì wọ́n relax lọ́wọ́ ló bá rí gazelle egbin tó sáré wọ àárín káàpù wọn bí egbin yẹn ṣe sáré wọlé ló sáré jí ìkejì ẹ pé dídé ẹ̀yin ọmọ ogun yá ẹ̀tàmọ́lá gúndé ọ̀rẹ́ ìsọ pé gazelle lọ já wọlé ó ní gazelle já wọnú káàpù bẹ́yẹn èèyàn máa nífura ni ẹni tí ó bá nífura ogun gbé lọ àwọn ọmọ ogun tamọ́lá kọ́lá yìí àwọ̀ tàdé ní tó sè fún wọn ni pé ó tètè fura ilẹ̀ Yorùbá ọjọ́ wo la tó fẹ́ lajú intelligence wa low àìfura tàdánwò fi wọlé dé gbogbo ilé ìtàn pariwo látọjọ́ yìí tàbí ọ̀sọ̀pọ̀ ti wa nobody àárí alágbára kan tí ó dìde tí ó ní kódà bí ó farapamọ́ tí ò ní tẹ́lú make sense tàdánwò bá dé gbogbo wa ní tí wọ́n yà wí ni pé ẹ̀yin alálàáfáà lẹni wàhálà yìí náà lè ń bára yín fà àmọ́ níjọ́ wàhálà bá dé kọ́ ọmọ wípé ikú wọlé ahoro jáde lásán bá ń sá òfò sẹ́ni tí ò ní nǹkan ẹni ó ní nǹkan òfò wà. àní support ìjọba lórí ẹjẹ́ kálàfíà ìjọba ẹjẹ́ àjọ gbé nílùú akọ kọmitì mùsùlùmí traditionalist kírísítẹ́nì àkójọ lórí pé ká lè gbọ́ra wáyé àwọn kan sì lọ́ọ́ bàjẹ́ lọ́dọ̀ ìjọba ọ̀yà sí ìdòní àrùn àwọn kan sì wà lábẹ́ ìjọba tẹ́ ń gba owó àlàáfíà láàrin ẹlẹ́sìn ẹ wá bẹ̀rẹ̀ fáwọn oníwọ̀n gbowó àlàáfíà lọ́dọ̀ ìjọba àwọn tẹ́ ń dàrú àwọn náà tó ń gbowó àlàáfíà wọ́n sì ná owó yẹn láti fi dá nǹkan rú àwa tá wá àlàáfíà wọn jà rọ́nà lọ bẹ́ẹ̀ yẹn bá wá lérò pé yóò sú wa kò lè sú wa ó ní tó kálukú gbàgbọ́ ilé ìtẹ̀mí gbàgbọ́ mu ẹgbẹ̀rún èébú ẹgbẹ̀rún ìbàlókọjẹ́ ẹgbẹ̀rún kẹ́ lébẹ̀lì mi kò tún kankan lára mi á padà gbé lálàáfíà if government do nothing for us even if our society do no good to us history will remember us for good lọ́jọ́ kan it's a matter of time ẹnìyẹn sáré dìde lógúnbádé ìran Yorùbá ó ti tó bí ọdún kan àbọ̀dún méjì mo ń bọ̀ láti Èkó lórúkọ kan flight tó gbé mi bí ẹni pé aago mẹ́sàn-án alẹ́ àbí mẹ́wàá ló láǹdì mi ìrántí mọ́ lọ́dún yẹn bóyá bí ni mo lò àbí mi ìsáànà ti flight tó fò lálẹ́ tí mo bà lálẹ́ mo wá ń padà bọ̀ wá sí Ìbàdàn la wá rí àwọn kan tí wọ́n gun ọ̀kadà tẹ̀léra wọn ní ẹ̀sìn ìwé ráwà ní ẹ̀yìn ṣe ti mùsùlùmí yẹn ti mọ̀ pé ráwà ní wàhálà lélẹ̀ wọ́n tó tẹ̀léra wọn wọ́n fẹ́ 200 táyà mọ́tò wa wọ́n fẹ́ ojo èmi ni mo sọ fẹ́ni tó drive pé wọ́n bá táyà ń jẹ́ tán yanyan máa wọ́n lọ nígbà bá tó dé ní májú omi o gbogbo orú wọn tí wọ́n rọ́wọ́ lójoojúmọ́ ibo ni wọ́n wọlé sí gọ́fúnà Kwara state àti gọ́fúnà Ondo state ẹ̀yin lẹ wà ní bọ́dà láàrin north àti south west àwọn tí ń tira wọn sínú tírélà bí ìgbà tí wọ́n tó wá díẹ̀ kí ló dé tíjọba ò bá nu ẹ má máa tira yín nínú tírélà mọ́ ẹ máa wọ mọ́tò èrò kí ló dé tíjọba ò ṣòfin tírélà nìkan ló difficult láti mọ tí ń bẹ nú ẹ ta ni ó tu wò wọn bá kó ìbọn tó lè ba odidi kápítà jẹ wọn bá kó sínú tírélà ẹrù tí wọn bá kó lé lórí kò ní jẹ́ kẹ́nìkan mọ́ àmọ́ láwọn ìlú tó lajú láyé tírélà ní nǹkan tí ó borí ẹ̀ kọjá gbogbo tí ń bẹ nú ẹ̀ ni wọ́n rí àmọ́ ní Nàìjíríà kò sí kámẹ́rà kò sí CCTV kò sí anywhere ní public places lẹ́yìn àwọn tí wọ́n bá jẹ́ ti aládàáni gbogbo ojú títì láwọn ìlú tó lajú láyé ní CCTV kámẹ́rà wa gbogbo ilé yóò sí àwọn kan wá ẹrúbìnrin kan ó mẹ́sẹ̀jì mi níjẹta ó ń sọ fún mi pé ní ìjẹrin ní òru ó ní tẹ́lọ̀ lòun kí n forúkọ bò ń láṣìírí ó ní òru àwọn rí àwọn tí wọ́n gba ọ̀nà olódó tí wọ́n gbà wọ Ìbàdàn àwọn ọmọ ibi tí wọ́n lọ ó ní wọ́n lé lọ́ndrẹ́dì gbogbo wọn yẹn wà lórí ọ̀kadà tí wọ́n sì bẹ lára wọn ta ni ó chẹ́kì gbogbo ilé ìbò ni wọ́n wọlé sí kí ni wọ́n lọ ṣe kí ni wọ́n fìbọn ṣe ìjọba tí ò bá wọ̀ ẹjẹ́ gbogbo wọn jura
ẹ jẹ́ gbogbo owó ní Ìbàdàn ọmọ ìyá mi tó o bá ní ayẹta lára tí kì í bá ti ṣe ayẹta tó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ bọ tàbí tó o máa lọ fún ìbàdàn wọ́n sọ̀n wọ́n kàn pariwo ẹ̀ta nù. tí wọ́n bá ní kàlùkì lóde tó ẹ̀ tẹ́níkà ìlú ayẹta tọ́lọ́pàá àti sójà lófin lọ́wọ́ ti bẹ́ẹ̀ kí ni bulletproof wọn kí ni wọ́n kó síbẹ̀ tí o bá ti la ẹ wá forí balẹ̀ fún ẹ wá da epo sí wá pè lọ́lọ́run tó bá ti jẹ́ pé nǹkan security ni gbàgbọ́ pé bíi tẹ́bílẹ̀tì ló lò mọ̀ ṣayé ẹ lọ wọ́n jẹ́ nìkan waste life ẹ yà á là dalẹ̀ àjù. fẹ́lítẹ̀ ni yóò tẹ̀fẹ́ àkómọ́. kódà báyẹ̀ ta ọ̀bá ran AK-47 yóò láwọn míì ti ọ̀ràn gbogbo tó kálukú bá lè fi protect rẹ̀ àmọ́ pé wọ́n lọ́ọ̀ ní protection wa àwọn tí wọ́n ń lo tí wọ́n ń san oúnjẹ mọ́dì àwọn tí wọ́n ń san gbogbo ẹ̀ mọ́ra ebi àwọn làwọn rí tọ́lọ́pàá mú jẹun táwọn sójà mú jẹun fi àdá ké gbogbo ẹ̀ kúrò lára wọn ẹni Ọlọ́run bá fẹ́ là ní ọ̀la àmọ́ wọn náà pípé ara rẹ̀ Nàìjíríà tàná kọ́ ni tòní ojú òkú ni Nàìjíríà wà tó bá rò pé nọ́ọ̀tì ní ti ń ṣẹlẹ̀ kò délẹ̀ Yorùbá gbogbo tó bá ti bá apá kan wàláhì yọ padà sàn lórí apá kejì bẹ́tì kan bá lọ ẹ máa sọ fún fẹ́tì kejì bójú kan bá lọ ẹ máa sọ fún fọ́jú kejì apá kan Nàìjíríà ó ń jóná lọ́wọ́ àwa ti South West ẹ mọ̀ pé South West nìkan ló fọkàn balẹ̀ jùlẹ̀ Yorùbá báyìí South West tó fọkàn balẹ̀ òun là dìde lórí security rẹ̀ ẹ wá dẹ́kun ìran Yorùbá ẹ má torí ipa ní kẹ́ dìde sọ̀rọ̀ security kẹ́ ẹ máa wá lọ mọ̀mù lómù mo láwọn kan ti hàn tó sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n láwọn mú wọn ní ìwóró jù mo ti rò pé màlẹ́ bá lọ́wọ́ wọn ni wọ́n wá mú ọ̀bẹ akọ́rọ́ wọ́n pe làwọn nínú ẹrù wọn kò sí ọmọ mẹ́ta tí ó travel tí ò ní mọ̀ bẹ́ẹ̀ dání. báwọn ṣe é ṣe látàyé wọn nu látàyé báyé bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀mọ̀ mú gbogbo wọn yóò padà dìjà àwa náà lọ́mọ ní north àwọn Yorùbá bẹ ní north ẹ mọ̀ jẹ́ ká náà mú àwọn ọmọ wa eléyìí tẹ́ ẹ bá rí pé ìrìn rẹ̀ jọ terrorist ní tó mú dání ìbọn àwọn nǹkan bọ́ǹbù olóró tẹ́ ẹ bá ka mẹ́rin wọn àwọn àwọn tá ẹ̀ kan tó ọ̀bẹ lẹ̀ pé nǹkan wọ̀lú o àwọn tá a mú nì ọlọ́wọ́ jẹ gbẹ̀yìn rẹ̀ ó dá o ẹ mọ̀jẹ̀ àmọ́ mu lóhùn bí ìjọba ò bá lè chẹ́ẹ̀kì influx àwọn èèyàn láti zone kan síbòmí kí ìjọba máa chẹ́ẹ̀kì wọn ẹ mọ̀jẹ̀ jẹ́ pàwọn aládàá wàhálà sílẹ̀ ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká jira kó kálukú ọ̀nà gba láńsẹ̀sì ìbọn lọ́dọ̀ ìjọba ẹ̀fọn ká ètò wàhálẹ̀ ẹ tó kálukú ó níbọn ó tó gẹ́ give everybody license at least ẹ jẹ́ kí èèyàn 1,000 naira èèyàn 1,000 nílùú kọ̀ọ̀kan ní local government kọ̀ọ̀kan ẹ jẹ́ ká níbọn lọ́wọ́ ẹ train wọn ẹ fún wọn ní security training 1,000 ní local government kọ̀ọ̀kan ẹ jẹ́ ká níbọn lọ́wọ́ Boko Haram tí ó bá wọ bandit tí ó bá mọ wo local government kọ̀ọ̀kan wà láì rọ́bà tí a bá mọ̀ pé èèyàn 1,000 ló níbọn lọ́wọ́ níbẹ̀ nínú wọn tí ó padà ló fún bandit bẹ̀tẹ̀ Ọlọ́run máa jẹ́ ká mú ta Ọlọ́run mọ̀ fún ìjọba mú tàbá nítorí kíyàn ọmọ ṣẹlẹ̀ níta bá lọ yìí Ọlọ́run ló mọ ẹ̀yìn ẹ̀ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá ràn ọ́ lọ́wọ́ ìwọ ní ìlú kọ̀ọ̀kan ni kó dìde lórí security ìlú ẹ̀ ẹ̀yin ọba kọ̀ọ̀kan ẹ dìde gbogbo ọba ní ẹ̀yin náà kó security yẹ kó sábẹ́ ìjọba ẹ jẹ́ kí ìjọba empower yín kan fún yín lágbára gbogbo ẹ̀yin gómìnà security fail ti yín ibi tí ó ti wúlò ní o bí bẹ́ẹ̀ kọ́ yí ẹ̀mí tó bá kún state kọ̀ọ̀kan wà láàyè ẹ̀yin lẹ́rù ìjọ rẹ̀ wájú Ọlọ́run ẹgbẹ̀rún sàrà ọ̀ràn ẹ bá máa ra lé fún gbogbo pásítọ̀ gbogbo àfà wà láàyè ìbínú Ọlọ́run yọgbẹ̀ yẹn nítorí náà ọmọ akẹ́wọ́gbẹ̀rù wí tó mo ní bí ẹ má ṣe ká nítorí pé èrè lÓlúwa fi san rere. ẹ̀jẹ̀ ṣe nítorí ọ̀la ẹ̀jẹ̀ ìhùwà rẹ̀ nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀nà àyàfó Olúwa. ẹ wá dákun ká tó lọ mo ṣàdúrà pàtàkì fún ìmáàmù Ọ̀yọ́ tuntun ní tó fa àdúrà yìí mo ti congratulate ìmáàmù bẹ́ẹ̀ táwọn kan bẹ gbogbo bí a bá ti rí wọn ibi tí nǹkan ó ti dàrú tí nǹkan tí wàhálà ó ti ṣẹlẹ̀ ẹ ní rí ká bá wájú kámẹ́rà tẹ́ ẹ bá ti rí wọn ẹ ti mọ̀ pé wàhálà kan ọ̀tẹ̀ kan bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ẹ̀dá kọ́lọ̀ dá wọn nu báwọn ṣe lo tiwọn tí wọ́n èkó bẹ́ẹ̀ nu ọ̀tẹ̀ náà ni wọ́n bá lọ ọ̀tẹ̀ làwọn dì láyé wọn mo ti rí tán tí sàǹsọ wọn yan ìmí iṣẹ́ ni téèyàn ó gbé kọlu ìmáàmù tí ń bẹ ń bẹ̀ ẹ̀tọ́ mi ni tí n bá béèrè fún mi ó dẹ̀ ní mi ò nídìí àwọn fámìlì mi ní aláwọn nídìí ẹ̀ nítorí bá dẹ̀ wọ lọ́run ṣe ànábì náà wíìnì lógun Uhud ọlọ́dẹ̀ fún ní fíktírì lógun Khandak ìmáàmù Ọ̀yọ́ tuntun mo ṣàdúrà ẹ̀mí gígùn mo ṣàdúrà àlàáfíà ara mo ṣàdúrà àfọkànbalẹ̀ ráwà ní wíwé tọ́lá Ọlọ́run sí yóò fi àgbàríkà sí kódà mi ìbáwá mi ráwà níyẹn bẹ̀ tí wọ́n invite mi mo dẹ̀ ti ní lecture méjì mi mo ní lecture kan nítòsí Ọ̀yọ́ marriage mo tún ní wedding mi náà ní Ìbàdàn ní ọ̀la kan náà tó bá jẹ́ pé invite mi ni mi bá súnmọ́ gbọ́ ara mi débẹ̀ but I was not invited mo dẹ̀ mọ̀ páwọn ọ̀tá mi ni wọ́n gáǹgì lọ́tún lọ́sì yìí bí anything bá ṣẹlẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ pé iv ẹ̀dá èèyàn lè lérò pé sóhun tó ní iv ni mo ní díẹ̀ ní tìtorí pé alábòsí ti síwájú ọmọ dọ́dọ̀ ìyá ẹ̀ bákan náà mo ṣàdúrà fún àwọn èèyàn pàtàkì méjì tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba Àbújá bàbá professor kan mo forúkọ wọn ṣe sàrà for now wọ́n bá mi sọ̀rọ̀ téèyàn bá ọmọ rẹ̀ sọ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹnìkan tó náà di sector kan mú lábẹ́ ìjọba ní gbogbo Nàìjíríà ń bẹ lẹ́kọ̀ọ́ ń bẹ l'Àbújá ń bẹ ní gbogbo state òun náà bá mi sọ̀rọ̀ òdodo mo dẹ̀ sọ fún wọn pé gbogbo tẹ́ bá ti fẹ́ kàn sọ fún mi Ọlọ́run san gbogbo yín lẹ́san dáadáa. bákan náà mo ṣàdúrà fún bàbá Dr. Awal Ibrahim tí wọ́n ra mọ́tò fún ìmáàmù Ọ̀yọ́ èmi lè ra mọ́tò fún mo ṣàdúrà fún yín o Ọlọ́run ṣàlékún oríire yọ ṣàlékún fọkànbalẹ̀ mo ń sọ eléyìí láti fi dúpẹ́ mọ́tò tẹ́ ra fún ìmáàmù Ọ̀yọ́ ẹni tí ó bá nìkan
ní jọ lójú pé tóun náà dẹ̀ ní nǹkan báyìí ọlọ́run ṣe fẹ́mi náà tẹ́yìn náà mọ̀ mi ò jẹ́ bínú orí ọlọ́run lára ẹnì kankan mi ò jẹ́ bínú orí ọlọ́run wàláhì mi ò jẹ́ bínú ètò ọlọ́run ṣe fẹ́mi náà ó tó mi gbèrú mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀ẹ́ tí ẹ ronú láti ṣe yẹn thank you very much sir naskurukum wallahu yasurukum adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá dúpẹ́ fún Dr. Awa Ibrahim. ẹ wá rí gbogbo àwọn tó jẹ́ pé ẹ nírí wọn nínú kan àfikọ́tì ọmọ ẹsẹ̀ lẹ́ńbẹ̀ ẹ̀yin nu ọlọ́run bàbá wa láàfin ọba Abdulhakeem Ọ̀wọ́adé mo ti ṣe wá sí kankan lọ mo ráwọn èèyàn tó ń call attention ni pé ṣé kìí ṣe bàbá lẹ̀ ń bá wí èmi ayọ̀rọ̀ bá fi lọ́yọ̀ bínú bá bẹ́yàn bá ṣe ń tó dùn ní àjọsọ́njọ́ abápàdé ni bàbá wa Abdulhakeem ẹlẹ́wọ̀ ẹ̀tù Ọ̀wọ́adé mo ṣàdúrà fún yín o ọlọ́run kó bá mi jó tì yín ọlọ́run kó bá mi pẹ̀lú yín mo wá ṣàdúrà fún gbogbo ọmọ Ọ̀yọ́ látòkè délẹ̀ àṣeyọrí ní ọmọ jẹ́ ti gbogbo wa. All this unnecessary talking, rubbish talking about God, about religion. Why must you insult another person? Ẹ káàbọ̀ padà. Gbogbo wa ti gbọ́ bó ṣe ń lọ. A ti gbọ́ ohun tí wọ́n sọ. Ṣùgbọ́n mo fẹ́ rán yín létí pé kì í ṣe àfáà Akéúgba Gold ló máa kọ́kọ́ sọ irú ọ̀rọ̀ yìí. Gbogbo ohun tí àfáà Akéúgba Gold dẹ̀ sọ, wọ́n padà wá ń sọ ohun táwa ti ń sọ tọ́pọ̀lọpọ̀ fetí sí. Ẹ máa tìgbà tí mo ti ń pariwo pé kí gbogbo ìlú, kí gbogbo ìletò kóńkálukú dira, kóńkálukú gbáradì pé torí táwọn èèyàn bá dé kó ní kálukú mú nǹkan tó bá nǹkan jáde kan kojú wọn. Tó yàtọ̀ sí nǹkan tí bàbá Akéúgba Gold tí wọ́n sọ yìí. Ọ̀rọ̀ aṣièrè èèyàn nìkan ló máa ń yàtọ̀ sí ti gbogbo èèyàn. Níbi tí ọ̀rọ̀ dẹ̀ dé dúró yìí, tá a bá sọ abẹ̀bẹ̀ lélẹ̀ sókè nígbàgbà, ibi pẹlẹbẹ ni ó máa fi lélẹ̀. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká lọ mọ̀ yẹn. Ẹ jẹ́ rán wa létí bàbá wòlíì tó náà sọ̀rọ̀ Indigene. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ń bá yín And I sọ̀rọ̀. want you to listen and accept what I'm about to say. Mo náà ti ba abúlé yín, wọ́n ti gbà á tán. I said they are already usurping you from your villages all over Yoruba State. Ní Ogun State, In Ogun State, Ọ̀ṣun State, Osun State, Ondo State, Ondo State, Anambra State. even Anambra Gbogbo State, àwọn ilẹ̀ Ìgbò wọ̀nyẹn even the Igbo lands as well. làwọn wọ̀nyí ti wọ̀ People are already entering those tí places. wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. Èyí tá à ń sọ yìí What we sí are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian, Whether you're a Christian Muslim, or you're a Muslim, àwa tájọ́ ọmọ Yorùbá, and with our Yoruba traditional worshippers, àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí this is time we must band together láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in Ẹ it. má jẹ́ kán fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. Gbogbo abúlé tó ń gbà l'Ondo State yẹn, All those villages they've taken over in Ondo State, wọ́n pa Muslim, wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. Ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land. They are not fighting for religion. Ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of So mo religion. sọ fún yẹn ọmọ Yorùbá, But I'm telling you all Yoruba Ẹ múra o. people, please be prepared. gbogbo ọmọ Nàìjíríà, Nigerians at ẹ large, múra dáadáa. please be well prepared Kán má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's Mo wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba, And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀, The Oni of Ife, the Imperial Majesty. Kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀, Kabiesi, we greet you, sir. ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ, ẹ dá sí The o. new Alaafin, please talk Ẹ̀yin about ọba this. Ondo, All ẹ dá sí o. the kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun, Ọ̀yọ́, Lagos State, ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tógun yẹn bá wọlé tán, Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́dí ogun o. Personally, I'm ready for war. Mo sọ fún yín jọ́kí náà, mo ní kẹ́ ẹ dira. I told you the last time that you should fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some èèyàn people dira. were saying, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó yourself. bá yá, màá gbé Báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Ìgbà wo ni Christian dé Nàìjíríà? When did Christianity come into Nigeria? 1842 It came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó Báìbù jọ, And the first person to compile the Bible, Williams lorúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th, They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ẹ tún gbé lynched. Báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for So us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú
a fẹ́ jà fún ilẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself síwájú ogun. and I'll be a leader. Wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, Máa bọ̀. fortify A them. máa dira, a máa jagun náà. We will fight that war. Màá gbé Báíbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6:1. Hebrews 6 verse Ó ní ká 1. fẹ́ kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹja complete. kọ́kọ́ fi ti Kristi tì náà. We will now put it Ká aside. lọ jà fún ilẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fight ayọ̀. tó wá ní ẹgbẹ́ ẹgbẹ́ kan ó mẹ́sẹ̀gì ní níjẹta ó sọ fún mi pé ní ìjẹrin ní òru ó ní tẹ́lọ̀ lòun kí n forúkọ bọ̀ náà sí ó ní ní òru àwọn rí àwọn tí wọ́n gba ọ̀nà olódó tí wọ́n gbà wọ Ìbàdàn àwọn ọmọ ibi tí wọ́n lọ ó ní wọ́n lé lọ́ndrẹ́dì gbogbo wọn yẹn wà lórí ọ̀kadà tí mo sì bẹ̀ lára wọn. Ta ni ó chẹ́kì gbogbo ilé ìbò ni wọ́n wọlé sí kí ni wọ́n lọ ṣe kí ni wọ́n fìbọn ṣe ìjọba tí ò bá wọ̀ ẹ jẹ́ gbogbo wọn jọra ẹ jẹ́ gbogbo wọn ní Ìbàdàn ọmọ ìyá mi tó o bá ní ayẹta lára tí kì í bá ti ṣe ayẹta tẹ́ ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹbọ tàbí tó o máa lọ forí balẹ̀ bọ́ọ̀sán wọ́n kàn pariwo ẹ̀ta nù ní tí wọ́n bá ní tàbí kí ló dé tó ẹ̀ tẹ́ nípa ìlú ayẹta ayẹta kọ́lọ́pàá àti sójà lókè lọ́wọ́ ti bẹ́ẹ̀ kí ni bulletproof wọn kí ni wọ́n kó síbẹ̀ tí o bá ti la ẹ wá forí balẹ̀ fún ẹ wá da epo sí wá pè lọ́lọ́run tó bá ti jẹ́ pé nǹkan security ni gbàgbọ́ pé bíi tẹ́búlẹ̀tì lolo mọ̀ sáyé ẹ lọ wọ́n jẹ́ nìkan waste life ẹ yà á náà dalẹ̀ àjẹ́. fẹ́lítẹ̀lì yóò tẹ̀fẹ́ àfọmọ́. kódà báyẹ̀ta ọ̀bá ran AK-47 yóò láwọn míì ti ọ̀ràn gbogbo tó kálukú bá lè fi protect rẹ̀ á mọ̀ pé wọ́n náà ní protection wa àwọn tí wọ́n ń lo tí wọ́n ń sán oúnjẹ mọ́jì àwọn tí wọ́n ń sán gbogbo ẹ̀ mọ́ra ebi àwọn làwọn rí tọ́lọ́pàá mú jẹun táwọn sójà mú jẹun ta ni ó chẹ́kì gbogbo ilé ìbò ni wọ́n wọlé sí kí ni wọ́n lọ ṣe kí ni wọ́n fìbọn ṣe ìjọba tí ò bá wọ̀ ẹ jẹ́ gbogbo wọn jọra ẹ jẹ́ gbogbo wọn ní Ìbàdàn ọmọ ìyá mi tó o bá ní ayẹta lára tí kì í bá ti ṣe ayẹta tẹ́ ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹbọ tàbí tó o máa lọ forí balẹ̀ bọ́ọ̀sán wọ́n kàn pariwo ẹ̀ta nù ní tí wọ́n bá ní tàbí kí ló dé tó ẹ̀ tẹ́ nípa ìlú ayẹta ayẹta kọ́lọ́pàá àti sójà lókè lọ́wọ́ ti bẹ́ẹ̀ kí ni bulletproof wọn kí ni wọ́n kó síbẹ̀ tí o bá ti la ẹ wá forí balẹ̀ fún ẹ wá da epo sí wá pè lọ́lọ́run tó bá ti jẹ́ pé nǹkan security ni gbàgbọ́ pé bíi tẹ́búlẹ̀tì lolo mọ̀ sáyé ẹ lọ wọ́n jẹ́ nìkan waste life ẹ yà á náà dalẹ̀ àjẹ́. fẹ́lítẹ̀lì Gbogbo ẹ̀. and they are already overtaking you people in your various states. Ọmọ Nàìjíríà Nigerians at ẹ large, múra dáadáa. please be well prepared Wọ́n má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's Wọ́n wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling unto the royalties in Yoruba Ọọ̀ni land, of Ifẹ̀. your new Obife, the Imperial Majesty, Kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kabiyesi, we greet you, sir. Ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk Ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, Apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́dí ogun o. Personally, I'm ready for war. Mo sọ fún ìjọ kìnìún àná mo ní kẹ́ dira. I told you the last time that you should fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some èèyàn people dira. were saying, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó yourself. bá yá màá gbé Báíbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's Tó pé land. ìgbà wo ni Christian dé Nàìjíríà? When did Christianity come into Nigeria? 1842 It came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó Báíbù jọ. And the first person to compile the Bible, Williams lorúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. He was Ẹ tún gbé lynched. Báíbù tá à ń kà yìí. The person that compiled the Bible for So us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself síwájú ogun. and I'll be a leader. Wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, Máa bọ̀. fortify A them. máa dira, a máa jagun náà. We will fight that war. Màá gbé Báíbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says it. Hébérù 6:1. Hebrews 6 verse Ó ní ká 1. fẹ́ kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of Ká ṣe Christ pípé. and let us do what is Ẹja complete. kọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it Ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's Ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. ẹ má bínú ẹ̀yin aráalé mi ò mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé kò sóhùn ńbẹ̀
Mo ní mi ní gbà wá lákòókò púpọ̀, ibí ni màá fi àdàgbà ètò tòní tí màá fi rọ̀ sí. Mo kàn mú àwọn kinní yìí wá láti sọ fún wa pé ṣé ohun tí ẹ̀ ń gbọ́ lẹ́nu bàbá Akéúgbà Gold ṣé kìí ṣe ohun tá à ń tí ń sọ, ṣé kìí ṣe ohun tá à ń pariwo léléyìí tó já sí pé àwọn náà ti ń fi ojú tí a fi rí, wọ́n ti fi ń rí báyìí. Bàbá wòlíì tí wọ́n ń sọ̀rọ̀ ní apá òkè orí mi ńbí báyìí, wọ́n ti ṣe fọ́nrán yìí tipẹ́. Kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rọ́pọ̀lọpọ̀ tó jáde tó ń bú bàbá yìí, tó ló fẹ́ dá wàhálà lẹ̀, ó ní káwọn èèyàn lọ máa dira, kán lọ ṣe gbá, kán lọ ṣàwo. Ìwọ náà gbé ọ̀rọ̀ yẹn kó gbé yẹ̀wò fúnra rẹ. Ó dáa, má gbọ́rọ̀ bàbá yẹn, má gbọ́rọ̀ t'Akéúgbà Gold sọ, ṣùgbọ́n ìwọ gangan fúnra rẹ jókòó kó wá ro gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pé kí lójútùú, kí lọ̀nà àbáyọ, kí lo lè ṣe? Wá bira ẹ̀. Ṣéèyàn máa ń lọ́kọ́ ńlé kó máa fọwọ́ kómí? Kí kinní kan, wọ́n ní kí àgbàdo tó dáyé kinní kan ladìyẹ ń jẹ, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n dẹ̀ ní a máa ń fi iṣu síná, á máa finú wọ́bẹ̀ ni. Kàkà tó máa dúró de pé ìjọba ń káwọn sójà kọ́lọ́pàá àbí kó àwọn kan bọ̀, àbáwọn ọlọ́dẹ kan bọ̀, àwọn kinní kan bọ̀, bí wọ́n ò bá tiẹ̀ wá, kí ló dé tíwọ náà tó ò ṣe àmúlò gbogbo ohun tó wà ní sàkání ẹ̀ tó lè lò? Kó o gbáradì. Tó jẹ́ pé tán bá ní hèé, kìí ṣe pé ó mọ gbọ̀n, ó mọ tọ̀ sára, ó mọ wábi tó fẹ́ gbá ojú window sálọ. Ìwọ náà ó lè dúró gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí obìnrin pé ó dáa, ibi tí àkàrà pọ́nkan tó bá jẹ̀kọ dé, táǹkàǹsò ó kéwé ńbẹ̀. Pé kò síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ńbẹ̀. Ibi tó bá sì le là á bọ́mọkùnrin. Gbogbo ìgbà kọ́ ni ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ téèyàn máa ń láǹfààní láti sálọ. Ìgbà míì wà ibi tí ó ká ọ mọ́, àyè àti sálọ lè má yọ. Ẹ worú àwọn tí wọ́n ká mọ́nú ilé ìjọsìn nínú church lérùkú. Ṣé ẹ mọ̀ pé kò síbi téèyàn ń gbà sálọ, kò síbi tí wọ́n fẹ́ gbà sálọ. Ẹ worú situation yẹn, ẹ worú ohun tó ṣẹlẹ̀. Torí ẹ̀ lèèyàn ṣe máa ń ṣe kíni, lèèyàn ṣe máa ń gbáradì, lèèyàn ṣe máa ń wà ní ìmúrasílẹ̀. Ẹ má jẹ́ á máa dẹ́rù bara wa pé kinní kan ná gbé dání, igbá kan ná gbé dání, àwo kan ná gbé dání. Bórí bá bọ́ ọ ṣé tó bá ráwọn olóòótọ́ èèyàn, tó bá rí gidi, ohun tẹ́ ẹ ní wọ́n gbé dání un náà, ohun tí ó dáàbò bò yín, t'Elédùmarè ó bá yín ṣe àmì sí, tí ò ní ràn yín tán bá yìí mọ́ yín, ó wà. Bẹ́ẹ̀ni, ó wà dáadáa. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe, á ràn wá lọ́wọ́, á gbé wa lórí sókè. Títí dìgbà tá a bá tún pàdé, èmi àbúrò yín Dr. Mike Ọlábánjí Ọlágúnjú. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ àfẹnu gbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì fọwọ́ bẹgún tẹ́lẹ̀. Mo ní ká ríra láyọ̀, ká pàdé láyọ̀. Ẹ ṣeun.